Ìgbìmọ̀ ọ̀tẹ̀ bá ṣe pàkan nìkan rí lórílẹ̀‐èdè Nàìjíríà oríṣiríṣi ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ lọ́balọ́ba ti wá di n tó lóṣèlú ń yọnú sí. Olóṣèlú ń rọba lóyè, bẹ́ẹ̀ olóṣèlú tún fọba jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ àwọn àgbààgbà fọwọ́ lẹ́rán wọ́n ń wò. Gómìnà wá dẹni tí ń pàṣẹ fún lọ́balọ́ba. Ṣèbáláṣẹ kejì òòṣà la pè àwọn lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n rò rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ o. Gómìnà ló ń yanba. Gómìnà á tún yọba ń bò míì. Kódà ó ti wá dójú ẹ̀ débi pé àwọn olóṣèlú ò bọ̀wọ̀ fófin mọ́. Ọ̀pọ̀ ìgbà nílé ẹjọ́ á dájọ́ táwọn olóṣèlú wọ̀ ní tẹ̀lé. Àwọn ọmọ Nàìjíríà ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó sì yẹ ká fọwọ́ lẹ́rán ká máa wò báyìí? Àbójú wo lẹ́yìn gan fi wo àwọn ọ̀rọ̀ tó ń lọ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà? Ìyàwó lẹ kọ sí i. Àbó yẹ kí gómìnà ọmọ yanba, kí gómìnà ọmọ yọba lóyè? Àbí àti ń gbọ́ kí la fẹ́ pe ọba tán rọ̀ lóyè? Ṣé ex ọba ni ká pè ní? Wọ́n ní nígbà kan rí ọba kan bá àwọn olóṣèlú sọ̀rọ̀ òun náà fi yọ. By the time announcement was made that I had been removed for insubordination. That is the word, insubordination. And you will think that somebody who says you're subordinate to him is somebody who is superior to you. And like I said in Abuja, I have my record of service. My father has his record of service. My grandfather has a record of service. Gbogbo ayé, gbogbo òlú, wọ́n wòran, wọ́n fẹ́ lòmí ìjọba. Gómìnà mi wádé, òun wò wípé ọ̀nà kò tọ́, òun náà fi yọba òun, ó bá dá padà sípò. Ìjọba tó gbàṣẹ lọ́wọ́ rẹ̀ ńjọ́ kìíní àná, ó sọ àpájánú. Ó náà wọn ò ní gbà wípé ó di dandan pé orí ìtẹ́ bàbá òun ni. Àti ń gbọ́, ṣé bọ́ní tọ́ba mi ò bá kú, ìmí ò lè jẹ ni. Ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọba tó bá ti ta fèlèfèlè níwájú olóṣèlú, ó di dandan kan lè lọlé. Orílẹ̀‐èdè bàbá tèmi Nàìjà, níbo là ń lọ? Ṣé báyìí láti máa bá a lọ? Ọ̀rọ̀ ìwádìí tó ń fà, tó ti wá ń fà lọ sọ́tún, wọ́n ń fà lọ sósì. Ilé ẹjọ́ kan tiẹ̀ tún dájọ́ kò pẹ́ yìí. Ó ní kí wọ́n dá bayero padà sórí ipò. Kán lé Sanusi padà. Ojú wo lẹ́yìn fi wò ó? Àbí ìyàwó lẹ kọ sí i ká máa yọba lóyè? Àbí ohun tó ti ẹ̀dá ni? Ṣé ohun tó dáa làwọn olóṣèlú yìí ń ṣe? Ẹ fi ìròyìn sọ comment section. Àbí ká ní àwọn lọ́balọ́ba náà ti gbéra wọn lé àwọn olóṣèlú yìí lọ́wọ́? Àbí kí gangan ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Ọjọ́ tán dá Sanusi Lamido sórí ipò ọba. Ẹgbọ́n tó sọ, ó sọ̀rọ̀ ilẹ̀kùn. We've chosen different paths. And I said yesterday, and I'll say it again, if I had gone into politics, at least given the people that have succeeded in becoming president in Nigeria, I could have been president. We cannot be intimidated by somebody because you're president or you're a governor, and we cannot tell you that you're wrong. So that I choose not to go into politics does not make me a subordinate human being. And this is what we all have to learn as Nigerians. We take too much rubbish, and we're all too afraid. Àbí tá a bá ríru ọba tó ń ṣe bí Sanusi Lamido ṣe ń ṣe gẹ́gẹ́ bí ọba, àbórílẹ̀‐èdè Nàìjíríà ó dàbí. Ṣé tá a bá lọ́ba tí ń pe àwọn olóṣèlú lólobó, tó ń ta wọ́n lólobó, tó ń gbà wọ́n nímọ̀ràn nígbàkúgbà, àbórílẹ̀‐èdè Nàìjíríà ó tẹ̀síwájú? Kí lè róńgbà tiyín lórí rẹ̀? Ẹ fi ṣọwọ́.